òfìsì àkíkà nǹkan láì máa kán nǹkan lòdò burú òdòbó ẹ̀mọ́gẹ́ àwùjọ tí wọ́n bá ti kà mà kún bí ọ̀kan tí ń pariwo lórí social media ẹ má jájájà rẹ ẹ má jẹ́ kó fi dùn yín ẹ jájá kájọ tó tán láyé a'udhu billah olódò kò dá nǹkan kan máa ń pa ẹ̀sìn ṣé mo pé àwọn yẹn kàn ń sọ̀rọ̀ ẹni tí ó yẹ kó dá sẹ́sìn gbogbo wọn ń dá sí wọn ló sọ pé òun ní fọ́lọ́wà kì ó ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ ó tún ru ẹrù ẹ̀ṣẹ̀ àwọn tó bá sì lọ́nà papọ̀ má tiẹ̀ àwọn kan kàn ní Kùránì yóò so wọ́n pọ̀ lágbọ̀nlẹ̀ Haúsá yan kálàkàtò bí àwọn mẹtasíìnì àwọn máa ń sọ pé kò sí kankan táwọn fẹ́ẹ́ fi sẹ̀rí nínú Islam ju Kùránì lọ ọwọ́ abimọ lọ pàjá méjì àdìsí dà bàbá olódò ó ní gbàdán tí lèèyàn lè pàgbò méjì òun ò sì rẹ́ẹ̀rí kankan náà Al-Kùránì tó ní ká má jàjà ẹ gbọ́rọ̀ ló ń ṣe pàjá méjì eléyìí náà ifti'al àdádálẹ̀ tọrọ ẹ ká rẹ́ẹ̀rí ẹ lè pa ajá láti fi ṣe àkíkà àbí kí ló ní kó tún má pẹ́lẹ́dẹ̀ ẹ̀rí wo lọ́wọ́ àánú Al-Qur'an tó ní ká ọmọ pẹ̀lẹ́dẹ̀ sí àkíkà ó ní wọ́n ní káwọn ọmọ jẹ nínú Al-Qur'an tí wọ́n á ní ká ẹ má pa fún àkíkà sẹ́mi kọ́ yàtọ̀ wọ́n ní ẹ má jẹ sá Al-Qur'an wọ́n á ní ẹ má pa fún àkíkà olóòrí ẹ̀rí kankan tó ní ká ẹ má jájá ìlọ́fà ni wọ́n fi kírẹ́ẹ̀tì pọtọka pàjá fún àkíkọ̀sá ẹsìn mọ̀ pé àwọn ń bẹ̀ yẹn àwọn ọ̀gbọ́mọdàmí ara nù wọ́n ti lọ ká mẹ́lẹ́ ní Kaduna State tó ti pa ẹlẹ́dẹ̀ wọ́n ti lọ tó ti pàjá wọ́n ti lọ ká mẹ́lẹ́ tí wọ́n jó gbogbo nǹkan rẹ̀ àwọn èèyàn gbọ́ pé ẹsìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ pé ọ̀fẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ máa lọ ó ti gbà tí ìbá ti pọ̀ nǹkan sá wọn bá fi ọwọ́ ba àlàáfíà rẹ̀ ok ẹnìkan ń béèrè pé ń gbọ́ wọn ní kò sẹ́rí kan tó ní káwọn má jájá ìdínú táwọn fi lọ́ọ́ pàjá fún àkíkà àwọn sọ pé ẹ̀rí wo ló ní ká má jẹ̀gbẹ́ gan nínú Al-Qur'an ẹ̀rí wo ló ní ká má jẹ̀gbẹ́ ẹ̀rí wo ló ní ká má mútọ̀ nínú Al-Qur'an tó o bá rí mú wa ìrùn ọ lọ sí hajj bàṣíkè nàmbá so torí ìmọ̀ ẹ̀ ṣe pé gbogbo ẹ̀ lórí báyìí níwájú rẹ̀ pé má jájá o àbí òye wa má jò kété o àbí òye wa so kí ni ìtumọ̀ pé àwọn èèyàn kọ́ ma Olúwa Ẹlẹ́dàá ni fa idha ja'ahum amrun min al-amni aw al-khawfi adha'u bihi falaw radduhu ila ar-rasul wa ila ulil amri minhum لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا tọ́rọ̀ kan bá ti dé wá bá wọn bóyá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ogun àbọ̀rọ̀ fàyàbalẹ̀ ó ti máa tàn ká àwọn náà máa dá sí àwa náà sọ sí àìsí ń bẹ̀ láì bá wọn dá sí àwa náà kúkú nímà ẹni tí ọmọ dò Allah ní tí wọn bá dá padà sọ́dọ̀ ànábì tí wọ́n bá sì tún dá padà sọ́dọ̀ àwọn olùmọ̀ láàrin wọn àwọn ẹni tí wọ́n mọ bá ṣe máa yọ ìdájọ́ nínú Al-Qur'ani àti súnà nù wọn àwọn ọba mà tí ò bá sí àjùlọ Allah tó ṣe fún yín àti kẹrẹ ni ẹ bá tẹ̀lé ṣètò àfàwọn díẹ̀ nù yín ni ọba ṣẹ́kù síbẹ̀síbẹ̀ ẹ wò báwọn èèyàn ṣe ń ba ayé jẹ́ ọmọ nǹkankan ó sì fẹ́ máa sọ pé ọmọ gbogbo nǹkan ó fẹ́ máa ṣì àwọn èèyàn lọ́nà wọ́n dá mi lójú pé bàbá jajajaja ó nítorí kò sẹ́rì tó ní káwọn ọmọ jaja sọ á ẹ̀rí wo ló ní kọ́ ọmọ jẹ̀gbẹ́ ẹ̀rí wo ló ní kọ́ ọmọ mútọ̀lé sá ó yẹ kẹ́ ẹ lè bí léèrè ó lè pé lẹ́yìn common sense gan tọ́ka sí kò ní dáa fún common sense náà à ń sọ̀rọ̀ ṣẹ̀rí à ń sọ common sense tí common sense náà tọ́ka sí pé kọ́ ọmọ jaja ìdí tí common sense rẹ tó fi jẹ́pọ̀ dàrú
ajá tó ṣe pé wọ́n ní ajá ti nígbẹ́ tiẹ̀ ń kùn tẹ́lẹ̀ kó tó máa jẹ̀gbẹ́ onígbẹ́ sẹ́ranko dáadáa nu common sense man so oní common sense tọ́ka sí pé kọ́ ọmọ jẹ̀gbẹ́ sá common sense rẹ̀ ọ̀gbádùn torí tó bá gbádùn náà ọba mọ̀ tó bá yẹ pé wọ́n mọ̀fin ṣẹ̀rí àṣà ọ̀fẹ́ lọ sí common sense wo lọ́wọ́ ní kọ́ ọmọ ajájá àbẹ́yìn orí nǹkan bẹ́ẹ̀ ajá tó ṣe pé Yorùbá nú àṣà wọn nù wọn lájá ti nígbẹ́ tiẹ̀ ń kùn tẹ́lẹ̀ kó tó tún máa jẹ̀gbẹ́ onígbẹ́ ṣé ajẹ̀gbẹ́ ni wọ́n fẹ́ máa jẹ wo òfin ṣẹ̀rí àníṣ sọ́tọ́ká jáde àbí ọ̀tọ̀ nàám sọ́tọ́ká jẹ àgùntàn àbí ọ̀tọ̀ labara díẹ̀ karambà ní gbẹ́ni máa jẹ gbẹ̀yàn lọ́ba jẹ gbẹ̀yàn kan yóò mú tọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà lè wúrẹ́ ìgbẹ̀yàn ni yóò gbogbo bí tìgbà bá ti ń dà níbi ẹ̀kúlélé tiwọn tìgbà ti ń sẹ́yọ àbí òrì ibẹ̀ ni wọ́n máa gbẹnu bọ̀ ni wọ́n máa jẹ pòpò pẹ́kẹ́lẹ́ yóò tún wá máa wábi títọ̀ wà yóò mú sí sọ́tọ̀ ká jẹ nàám sọ́tọ̀ ká parú adìẹ ká jẹ sọ́tọ̀ ká parú àgùntàn ká jẹ oníṣẹ̀rí àpẹ ní jẹlàlà ṣẹ̀rí ọgbà kọjẹ àfi tẹ bá tírìtẹ títí dìgbà kan pé wàhálà ajá tẹ kí ló burú lọ́rọ̀ ajá pé níìsì Ànábì sallallahu alaihi wasallam ẹni tó bùnyàn ní nǹkan tó tún á padà gbá padà àpèjúwe rẹ̀ làpèjúwe ajá tó ṣe pé tó bá pọ̀ kalẹ̀ tán yóò tún padà lọ jẹ pọ̀ rẹ̀ ok kí lẹ́yìn rí sí kẹ́ bùnyàn ní nǹkan kẹ́ lọ gbà kẹ́ tún gbà padà kí lẹ́yìn rí sí sọ́tọ̀ ni àbí ọ̀tọ̀ ẹ sọ̀rọ̀ náà ṣé àti gbogbo ahun náà gbogbo yín sọ pé kọ̀tọ̀ torí pé ahun èèyàn bá bùnyàn nígbà ọmọ ká kí ló dé tí mo fún ọ̀dà ẹ sọ pé kọ̀tọ̀ kí ló dé tẹ́ fi mọ̀ pé kọ̀tọ̀ torí wọ́n fi ẹni tó bùnyàn ní nǹkan tó tún padà lọ gbà wọ́n fi wé ajá sápèjúwe rẹ̀ ni ìwọ tó dàbí ajá yìí sápèjúwe rẹ̀ ni ó tún wá tún fìlà rẹ̀ sí pé bẹ́ẹ̀ ni ọkùnrin ilẹ̀ ń ké sí so ó túmọ̀ sí pé àpèjúwe burúkú nù torí ẹgbàá tí Imam Shafi'i tó ní ajá yìí pé tí yẹn bá mú yẹn ní nǹkan kí ló burúkú tún gbà padà torí kò sí nǹkan ìyàlẹ́nu nínú pàjá pọ̀ kalẹ̀ ó tún lọ jẹ pọ̀ rẹ̀ àbí nǹkan ìyàlẹ́nu wà mẹ́ ajá tí ń yàgbẹ́ tí tún jẹgbẹ́ rẹ̀ sẹ́yìn ò rírí wàláhì mo rírí pẹ̀lú ojú mi ajá yàgbẹ́ ó sì tún jẹ tán ó jẹ ó tún pọ́tìlà ìgbé ara rẹ̀ sáàpọ̀pọ̀ sẹ́mi pé lẹ́yìn ìgbà àpèjúwe kékeré ni tanbihun bil adna ala al a'la Ànábì fi kékeré ìsàpèjúwe kẹ́lẹ́ mọ̀ pé tó tún burú jùlọ àjọ òsè Ìmáàmù Ṣáfi'í ni kí ló burú kéèyàn bóyá ní nǹkan kọ́ gbà padà ebi gẹ́gẹ́ bí ajá náà ni tó bá pọ̀ yóò tún dé pọ̀ rẹ̀ ajá tí ń jẹ̀gbẹ́ rẹ̀ kí ló burú mẹ́. Ìmáàmù Ahmad láwa ni afáwa àpèjúwe burúkú lélẹ́yìí àpèjúwe burúkú ni kí wọ́n fi múmi ní kí wọ́n fi wé ajá laysa lana mathalu saw àdìtà Ànábì sọ yìí pé àpèjúwe burúkú kò tọ́ sí mùsùlùmí jẹtẹlẹ ìbáyé ó túmọ̀ sí wípé bọ́ọ̀ bá ma ṣẹ̀ríà tí ọpọlọ rẹ bá pé wọn náà mọ̀ pé àwọn nǹkan kan wà tó yẹ pé kò tọ́ síyàn láti jẹ bí ẹni tó rí dùn lára aṣọ rẹ̀ tọwọ́ ara dùn mú tí wọ́n ń sọ ẹnu tí ń jẹ́ ṣe àmì kọ́ gbádùn àbí nǹkan ṣe àmì kọ́ ọ̀gbádùn yẹn ò gbádùn àbò orí ayán wọ́n jáde láti inú sálángá alẹ́ yín ibi tẹ́ ń stọ̀ ọ̀gbẹ́ sí àwọn ayán tí wá sí kòǹgbàkòǹgbà lọ́wọ́ ni ẹ̀ lè lọ́mọ lọ́wọ́ amúlọ́dẹ̀ ló bá a'udhu billah so
tí ọba gbádùn tí nǹkan kan ọba sọ pọlọ rẹ wọn náà kọsẹ̀ nídìí kan sì sẹ̀ máa fún ọ lẹ́rìí fún gbogbo nǹkan kí ló dé tó máa já yan léègbẹ́ èyí tí ń gbà fún kí ló dé tó jẹ anya tí ń gbà fún kí ló dé tí wòye jẹ nígbà ó sọ pé àmì àwùjọbìlà pé a máa já yan pé kíni tọ bẹ́ẹ̀ náà ni kí ló dé tó jẹ̀dún bẹ́ẹ̀ jẹ dínkù lára tó máa jẹ̀dún nígbà tí ìsìnkú rírì ò pé